Èmi ni mò ń ṣe aṣọ lẹ́yìn. Gbé tí a lè. Fúru tí a bọ̀ ibà lu tí a bí. Gbé tí a lè. Gbé tí a lè wá ṣe mí kọ̀ tí a lè fẹ́ lò ní. Mọ́mí ẹ wo báyìí. Ilé o. Ilé o. Ọ̀gẹ̀rẹ̀ àbọ̀kọ̀ yẹn rí. Abida ilẹ̀ Abida àtàwọn ọmọkùnrin rẹ̀ wọn ò gbọ́dọ̀ lọ. Ọ̀ṣìmìrì àṣẹríwájú ó ti lọ. Ogun ti jábọ̀ òun rẹ̀ Ogun ti jábọ̀. Mọ́mí yọ black ẹ̀ fún kọjá black. Kọjá black sọ́nà. Kọ́lọ́ tún kò tó tó kò Gẹ́rí àfọkọ́yẹrí. Ilẹ̀ ooo. Ọ̀gẹ́rí àfọkọ́yẹrí. Ilẹ̀ ooo. Kí lè tún bẹ́ fún gba ilé nǹkan. Ilẹ̀ ooo. Tọ́lú wà. Ọ̀gẹ́rí àfọkọ́yẹrí. Gbàgbàgbàgbà ta ló tún ṣe tíkè. Ilẹ̀ ooo. Sọwọ́ ìtọ́wọ̀ sọwọ́. Ilẹ̀ ooo. Ọ̀gẹ́rí àfọkọ́yẹrí. Tẹ̀sẹ̀ ń kọ́ tẹ̀sẹ̀. Inú dé òní ti dùn pé wàá o mo bó ṣe sọ̀rọ̀ bí wà ìgbà kan. Ní ìpín tẹ́lẹ̀ ìlú àká Ṣé bó kì í gbọ́rọ̀ ni? Èmi jẹ́wọ́ fún ẹ ní kíní. Ìjọsìn ti dànù ni. wọ́n ti dànù fún àwọn ọlọ́dàánù. Ta ló dànù? Láyé ká. Tó bá para parọ́ mi ọlọ́wọ́ kúrọ́ mọ́. Wọ́n kò sọ pé lórúkọ ǹgbà tẹ́lẹ̀. Kò make sense na ká máa ṣe ní Irọ́ ni ò bá wa jà. Lórí ẹ̀ pé ṣá. Ẹ wọ ọmọ mi ó ti rẹ́dì déhùn mi ló ń dá a dúró déhùn mi yà fà sí. Àwọn òun mi ló lè lẹ̀ dí bóyá ó ń bọ̀ àpárọ̀. So wọ́n nìyẹn bẹ́ẹ̀. So lẹ́yìn ìgbà tí màmá ti wá sọ̀rọ̀ táwọn ti ń sọ̀rọ̀ lọ yẹn àtẹ̀sù àtilẹ̀ hello èṣù àtilẹ̀ so ibi ni ẹ̀yin wà kí ẹ máa wọlé wá sí ṣọ́ọ̀tì ibi lẹ gbà wá sí ṣọ́ọ̀tì so ẹ̀yin rèé níbí ẹ̀yin méjèèjì rèé níbí ṣètò ìsìn màmá rèé báyìí ẹ̀wọ̀ àti dádì ẹ̀ nìyẹn èṣù àti kíní rèé id àwọn rèé kí ẹ̀kan wá dó sí mi bí ok ẹ wò. All right, let's double up, guys. Wọ́n ti ṣe yẹ̀yẹ́ mi lójú wọn rárá. Wàá wà all right. Bàtú bá ti ń dó mi ní tẹ́lẹ̀. Àkọ́kọ́ àṣàbò èkejì ọ̀dà ìṣẹ́gun láti. Nǹkan tó. Ṣé kàn ṣe bó ti yọ? Sorry. Ti dúró sá. Kò dúró. Yeah, look down. Like, look up there. Look down. Left, right. Yeah, look down. Right. Yeah, look down.
Move your eye to your right, left, down. Look down. Up. Look at me. Look at me. Oh yeah. What's the gay shower? Ben sir. What's good? But it's a gay abba. Mo ti ó ní clip kan tí tó ti bá yọ ńbẹ̀. Máa fi hàn yín sí. Online. Àpáta àbí kí ni? Ìgbéda àkójá àpáta àbí Libra ṣá. A pé Libra wọ́n ní 50-50 lọ́sẹ̀ sáà. Mi ti gbọ́ rú. Bẹ́ẹ̀ kan ní 30-70 ní tẹ́lẹ̀ bọ́ ọ́n ló ti di 50-50. Kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. Láti bá àwọn ọ̀nà báwa ṣe. Tí wọ́n ṣe bá àwọn ọ̀nà báwa ṣe, ṣé wọ́n fẹ́ ya ògiri? Ṣé o ti wo kí lórúkọ ṣé mo fi sétè ń gbà yẹn? Wọ́n fi sétè mi. Ṣo ṣùọ́ ìyẹn ló yẹ kókó wò. Mo bí lọ́ọ̀sì dé mi, wọ́n fi sétè mi. Mo fi sétè mi o. Bẹ́ẹ̀ ṣe ilẹ̀ báyìí ilẹ̀ lè dá inú ìyá mi bẹ́ẹ̀ lè di ilé ò lè dáhùn ṣé ló wà gbé ìyá ọ̀rẹ́ rẹ̀ nínú lọ́rẹ́ múlẹ̀. Nígbà tí ilẹ̀ ò lè dá Oh, you are ready. Thank you. Now. Ṣé Yínká ló máa rán kinní mọ́ ọ̀run? Ó yẹ wá ṣe sí ni. Yínká. Yẹ pé ẹni tẹ́ bá di ṣé ló ti ṣe tán ni. Yínká dà. Is Yínká tired? I don't know. There's something that is happening this morning. Yínká not bad. Yínká ibo ló wà Yínká. Why talk about my powerful production? Gbogbo kinní yẹn ni.